ìyẹ̀rọ ọ̀kín ọmọ àríjà sọ̀rọ̀ ọlálọ́mí ọmọ abáṣojú kọ ìjà kátàkìtì lórí Wútọ̀fà àkàndá lórọ̀ lẹ́nu bíi tẹjọ àjàó àró awíkóńkó aṣọ lójú ọlọ́rọ̀ bọ́lọ́rọ̀ bá gbọ́ kí n bàbá ńlá bàbá ọlọ́rọ̀ ṣe mo tún débì ṣe mo kí gbogbo ọmọ Yorùbá jákèjádò àgbáyé àánú Olódùmarè ò ní fi wálẹ̀ níbikíbi tá a bá wà níbikíbi tá a bá ń gbé níbikíbi tá a ti ṣàtìpó lágbára Ọlọ́run á kórè òkú délé pápápá ọ̀rọ̀ lórí àwọn onírẹsì ọ̀rọ̀ lórí àwọn voice note ọ̀ràn voice note ìsọnù tí ń jà káàkiri lórí ìtàkùn ayélujára títí dàárọ̀ yìí náà ni mo sì padà rẹ̀ ń tọ́ sẹ́ǹdì ẹ̀ sí mi ọpẹ́lọpẹ́ fídíò méjì àtèèyàn kan tó bá mi sọ̀rọ̀ nínú àwọn tó nírẹsì lọ́wọ́ nínú àwọn tí ń ta ráìsì tó jẹ́ èèyàn tèmi tọ́jọ́ rẹ̀ mi gangan láti ìpínlẹ̀ Ògùn ẹnìkan tún sẹ́ǹdì voice note yẹn sí mi láàárọ̀ yìí lẹ́yìn ẹ̀ lẹ́nìkan sẹ́ǹdì fídíò níbi tí sọ́jà yẹn ti kú sínú mọ́tò bẹ́ẹ̀ bá gbàgbé ìgbà tí mo ká àpilẹ̀kọ tí iléeṣẹ́ ẹ̀ṣọ́ aṣọ́bodè tó léde Nàìjíríà ẹ̀ka ti sẹ̀mẹ̀ bọ́dà tí wọ́n fi léde wípé ọkùnrin kan tó wà nínú aṣọ oníkàláńkìní tó jẹ́ ti iléeṣẹ́ ológun ilẹ̀ yìí ìyẹn camouflage ni wọ́n rí tó já láìsí sínú mọ́tò Volkswagen pupa Volkswagen Passat wagon ẹ̀ ok ìyẹn làwọn èèyàn ń gbé káàkiri ìyẹn ni wọ́n lọ́ọ̀rọ̀ mọ́lẹ́sẹ̀ wípé àwọn kọ́sítọ̀ mẹ́rin ló ti kú kọ́sítọ̀ márùn ló ti kú ìgbàdógójì èrò wájà ẹ rí i pé lọ́jọ́ náà mo ní mi ò gbàgbọ́ pé mi ò gbàròyìn bẹ́ẹ̀ gbọ́ ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ò lè ṣẹlẹ̀ èèyàn 40 yóò kú níbì kan èèyàn 5 ò gbọ́dọ̀ wọlé ra wọn kan kú gan kí gbogbo ìwé ìròyìn ọmọ gbé kí náà sọ pé àwọn ń gbé ńgbà náà mo ní mi ò faramọ́ mi gbàgbọ́ pé òótọ́ ni bẹ́ẹ̀ bá gbàgbé mo wá sọ ńjọ́ náà mo ní ó ṣeé ṣe kó jẹ́ pé àwọn èèyàn kan ló lọ́jà ní ṣọ́ọ̀bù tí ò tí ì tà tí wọ́n wá fẹ́ kí mi ò wọlé kí tọ̀dọ̀ àwọn ó lè bá a lọ lo and behold ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ pé bẹ́ẹ̀ gẹ́lẹ́ náà ló ṣe rí bó tiẹ̀ jẹ́ wípé ìròyìn tí mo gbọ́ tó jẹ́ authentic ìròyìn ó jẹ́ kí n mọ̀ wípé ẹ jẹ́ ká kọ́kọ́ sọ̀rọ̀ nípa àwọn fídíò méjì tó fi indicate mi torí pé àwọn èèyàn kan tún ẹnìkan tún sẹ́ndí ẹ̀ sí mi lánàá wípé whatever tí èmi bá fẹ́ sọ o kí n make sure pé mo ṣèwádìí ẹ̀ dáadáa o torí from reliable source wọ́n jẹ́ kó yé òun pé exactly bó ṣe ṣẹlẹ̀ ní Badagry ní voice note tí mo play pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló ti kú ẹnìyẹn wá sẹ́ndí fídíò tí obìnrin tí wọ́n sọ̀rọ̀ àti ọkùnrin tó kú sínú mọ́tò ó ní ó fi igi ìtayín sẹ́nu mo wá ní sà ségi ìtayín tó fi ẹnu tó fi hánu tó fi kú ìyẹn ló túmọ̀ sí pé rẹsì ló jẹ tí wọ́n á mọ̀ tayín ráìsì ìwádìí wo ló fi hàn pé ráìsì ló jẹ tó fi kú lẹ́yìn ẹ̀ ni mo wá gbìyànjú láti sẹ́ndì fídíò kan sí mo wá tún ṣàlàyé síbẹ̀ inú ẹ̀ wá dùn wípé inú ń dùn pé ó mọ̀ pé mo máa ń wádìí ọ̀rọ̀ dáadáa kí n tó sọ lẹ́yìn ẹ̀ náà ni ọ̀rẹ́ mi pè mí nǹkan mọ́mọ́ fẹ́ play voice note ẹ̀ ni torí àwọn èèyàn tó dá mọ̀ mọ́mọ́ fẹ́ play ẹ̀ tàbí láti confam kí n kàn play díẹ̀ kí n wá fẹnu ṣàlàyé ọ̀rọ̀ tó kù tàbí kí n tiẹ̀ kọ́ tó play gan ẹ̀jẹ̀ kọ́kọ́ wo fídíò kínní ká wo fídíò kejì lẹ́yìn ìgbà náà kí n tó wá play voice note àlàyé tó ṣe kí ni tó fa sábàbí gangan táwọn tó ṣe voice note yìí fi ṣe voice note irú àwọn èèyàn wo ni wọ́n ẹ̀já wo fídíò yìí ná. ẹ ṣàánú wa torí Ọlọ́run ráìsì kò torú làwa ń tẹ má bọjà wa jẹ́ ẹlẹ́ṣẹ̀ ní ẹ̀yin tẹ́tẹ́ pé yòókà ti kú lápá ṣóṣojú yín àwọn òkà tí ì dè sí ẹ máa ṣẹ̀wọ̀n ní ẹ̀yin kẹ́nikẹ́ni tábí jáde láti róbìnrin tó sọ pé ráìsì ń pààyàn kò ní dá fún gbogbo yín pátápátá ráìsì 7 báàgì ló jí ní sẹ̀mẹ̀ lóbìnrin pé àwọn èèyàn kú ẹ wá parọ́ pé yòó 50 ti
ẹ káàbọ̀ padà. Now gẹ́gẹ́ bí àwọn èèyàn yìí ṣe sọ wọ́n debunk ẹ̀ totally pé kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sì ni lóòótọ́ pé kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀. Kí wá ní nǹkan tó ṣẹlẹ̀? Kí ló fa àgbélẹ̀rọ? Because tẹ́ bá wo fídíò bíi tí sọ́jà yẹn ti kú, a lè pè sọ́jà ni, a dẹ̀ lè pè sọ́jà ni, tó ti kú sínú mọ́tò. Ẹ rí i pé ọkùnrin tó gbé kámẹ́rà lọ síbẹ̀ ó ń sọ nísọ wípé òótọ́ ni o, wọ́n ti confirm ẹ o, ń pé àwọn tó jẹ ráìsì ni wọ́n ń kú o. Propaganda ni. Wọ́n ní blogger wọn sanwó fún. Èèyàn lè rí fídíò yẹn lóòótọ́ kéèyàn ó fi ọ̀rọ̀ sábẹ́ kó dẹ̀ dàbí ẹni wípé ẹni tó mú fóònù lọ síbẹ̀ náà ló ń rìkọ́ọ̀dù ẹ̀. Now bọ́ bá wá jẹ́ ẹni tó mú fóònù lọ síbẹ̀ ló rìkọ́ọ̀dù ẹ̀, ó lè rìkọ́ọ̀dù ẹ̀ kó má sọ ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ń bẹ̀. Náà ẹni tó mú fóònù lọ síbẹ̀ ló rìkọ́ọ̀dù ẹ̀, bọ̀ ẹni tó rìkọ́ọ̀dù ẹ̀ lè má fi fọ́ìsì sí orí ẹ̀ kó má fi fọ́ìsì ọ̀ǹda ẹ̀. Now kí ni tó ṣẹlẹ̀? Gẹ́gẹ́ bí àlàyé tí ọ̀rẹ́ mi ṣe fún mi, ó ní àwọn tí ń gbọ́ pé ráìsì máa lẹ́ẹ̀sì, ó máa wálẹ̀, owó ẹ̀ máa já wálẹ̀. To the extent pé kọ́sítọ́mà tó mọ ra ráìsì lọ́wọ́ ẹ̀ ó ń try láti pè é kọ́mọ́ tí ìkó ráìsì wá fóun. Pé àwọn ta 65 tẹ́lẹ̀tẹ́lẹ̀ àbí àwọn ra 65 tẹ́lẹ̀tẹ́lẹ̀, wọ́n wá ní kọ́mọ́ tí ìkó ráìsì wá. But unfortunately òun tọ̀ wọn ò dáhùn, ẹni yẹn náà ti mọ̀ pé ó fẹ́ fọ́ lọ́dọ̀ àwọn, òun wá fọkàn sí pé tóun bá ti tètè push ẹ̀ sí Nàìjíríà kó tó di pé price ó já wálẹ̀, kò ní já wálẹ̀ sórí òun, kò mọ̀ pé bákan náà ni yóò padà jẹ́. Ọ̀rẹ́ mi jẹ́ kó yé mi pé ó ní more than 200 bags tó jẹ́ old price, kí new price ó tó wá dé nísìn 54 ń làwọn ń tà báyìí. Ọjà táwọn ti wá ní at the rate of 60 something kò wá ṣe é tà ní eléyìí tó price tó ẹ̀sẹ̀ ń dé yìí. So àwọn tó jáde yẹn tèmi sọ wípé bóyá ìta ọjà lọ́fàá, àwọn gangan ní àwọn ọjà yẹn ńlẹ̀, ọjà price tó ga wọn nílẹ̀, wọ́n wá rí pé lè tó ń wọlé price ẹ̀ lò, kò wá sẹ́ni tí ó fi ọjà ọ̀wọ́n lọ́wọ́n lẹ̀, ọjà ọ̀pọ̀ lẹ̀ tí ó lọ́ mọ́ ra ọ̀wọ́n. With that wọ́n fẹ́ ta ọjà wọn, wọ́n wá fẹ́ kán sí àwọn tó kù mọ́lẹ̀ tàbí káwọn èèyàn má bàa rà á, ńlọ́jẹ́ kan tẹnumọ́ pé ráìsì tó ti wà ńlẹ̀ tẹ́lẹ̀ ní kẹ́ ẹ máa rà, ẹ má ra tuntun tí ẹ̀sẹ̀ ń bọ̀ o, ráìsì ń pààyàn o. Yorùbá sì lọ́ wọ́n bọ̀ wọ́n ní ẹni ogún yẹn jẹ tó kú, ẹ̀rù lọ́dà bẹ́ntì ṣe tó ṣe súná. ńgbà téèyàn gúnyán àgọ́ nínú ẹbí nísìnyí o, ńgbà tán gúnyán jẹ tán o, àtìyá àti bàbá àtọmọ mẹ́ta wọ́n já láìsí, ó ti dẹ́rù bẹ́ni tó ṣe súná. Àwọn tó ṣe súná àti gúnyán yóò dogun, ọ̀nà méjì ló pín sí. Wọ́n mọ̀ wò wípé ṣé gbogbo ẹ̀ ń bá gúnyán jẹ lálẹ́ ni yóò kú, káwọn náà má gúnyán o. Ẹlẹ́ẹ̀kejì wọn ní ìyẹn ẹ̀sẹ̀ kú ń bẹ̀ wọn, yóò sì wá jẹ́ pọ̀ ọ̀dẹ̀ wa ní ó ti máa gbọ́ po porí po poro poro pokí po 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 odò yán. Wọ́n sọ pé sáwọn èèyàn ò tiẹ̀ lójú àánú ni tí wọ́n ẹ̀sẹ̀ gbọ́ pé èèyàn kú, iná tó ń gúnyán ń bẹ̀ wọn, ó ti dẹ́rù bẹ́ni tó ṣe súná. Bó tiẹ̀ jẹ́ pé okú tí ì ṣe tẹ́ni ọjọ́ tọ̀fọ̀ díẹ̀ ń ta làbánú apẹ́ ẹ̀dùn, ìbànújẹ́ nìkan ò túlù. Ṣùgbọ́n pàpà síbẹ̀síbẹ̀ náà ìran Yorùbá lójú àánú pọ̀, ìran Yorùbá láròjinlẹ̀ pọ̀, ìran Yorùbá máa fi nǹkan ṣírò ara wọn, wọn á ní bọ́ bá já wọn ńkọ́, ṣé wọn ò lè gúnyán mọ́. Ìṣẹ̀lẹ̀ yìí ó ti bomi tútù sí ọ̀pọ̀lọpọ̀ èèyàn lọ́kàn, àti jáde ra ráìsì ó dogun. Adìẹ gan gbọ́jọ́ pé ó pòsè kọ́sẹ́ tí ó gbọ́jọ́ pé tí ó tún máa fò, tí ó tún máa jó, tí ó máa yọ. Ǹgbọ́n ní májèlé ń bẹ́nu ráìsì, ta ló wá mọ ráìsì téèyàn jẹ? Ẹ gbọ́ béèrè tí mo béèrè ńjọ́ náà, ńgbà nìkan old rice kan new rice, a ṣe fẹ́ mọ new yàtọ̀ sí old. So kí ni tí mo fẹ́ mú jáde ńbẹ̀ ni pé gbogbo ẹ̀yin pín ọ̀rọ̀, gbogbo ẹ̀yin wọ́n ní àṣì àìsẹ́ èèyàn 5, wọ́n ní àṣì àìsẹ́ èèyàn 10, bọ́n ṣe sẹ́ǹdì ẹ̀ sí mi, wọ́n ní kémi náà sẹ́ǹdì ẹ̀ sí yàn. Ẹ já ronú wa dáadáa ká tó bá wọn pín nǹkan kan.
ọ̀pọ̀lọpọ̀ propaganda ilẹ̀ yàmí máa nà sí Yorùbá ní ó bá wọn share ẹ̀ ọ̀rọ̀ tí ó sì ran Yorùbá gangan bẹ́ẹ̀ lẹ̀ o wọn ò jẹ́ débẹ̀ wọn ò jẹ́ fọwọ́ kan wọn ò jẹ́ báyìí pín wọn ò jẹ́ láìkẹ́ wọn ò jẹ́ wo gan ṣùgbọ́n propaganda ẹ̀yà míì wọ́n mọ̀ pín látọ̀tún sósì àwọn àgbàlagbà míì náà ẹ mọ̀ á wò wípé irú àgbà wo làwọn eléyìí àdàgbà jẹ́ra ó fò gbẹ̀ngbà tó bá tiẹ̀ jọmọdé ní ìsáàsọ pé torí pé jọmọdé àṣàgbàlagbà ìyẹn gbọ́dọ̀ wádìí nǹkan kan kéèyàn ó tó bẹ̀rẹ̀ sí ní ṣe àẹ̀ irọ́ o ẹlòmíì ò tí ì ní kan tí wọ́n sẹ́ǹdì sí ọkàn rí i pé wọ́n ní kó ṣe àẹ̀ fẹ́yàn mẹ́wàá yóò ti kọ́kọ́ ṣe àẹ̀ kó tó kà á bí fídíò ṣe ń dọ̀dọ̀ ẹlòmíì kó ń gángan ò tí ì wò ó yóò ti ṣe àẹ̀ kó tó ṣẹ̀ṣẹ̀ wá wò ó pẹ̀ bá béèrè lọ́wọ́ ẹ̀ wípé ń tán sẹ́ǹdì sí sẹ́yìn gan òwò á lóun ò tí ì wò ó ìgbà tó ń rí nsàlẹ̀ pé wọ́n ní káwọn ó ṣí àẹ̀ because ẹlòmíì lè send post nísìnyí wọ́n ní comment propaganda wọ́n ní wordings propaganda tó máa ń fi sí wọ́n lè sọ pé this post must reach we must share this post until it reach President Bola Tinubu until it reach lágbájá until it reach tàmẹ̀dùn ìwọ̀n náà bá kiri sí rí lọ́ba máa resend ẹ̀ lọ́ba máa share ẹ̀ o at the end of the day gbọ́ bá wà wò lórí pé propaganda ni mẹ́mbẹ́ so ó pe àwọn tó send ẹ̀ sí padà pé ẹ mọ̀ká ẹjọ́ ẹ mọ̀ká mo ti ṣẹ̀ṣẹ̀ rí pé no nonsense náà send sí mi before you send anything to me ìwọ gangan gbọ́dọ̀ láròjinlẹ̀ èmi tó wá send ẹ̀ sí ń yẹ̀ wò gbogbo nǹkan kọ́ ni mo máa ń hope gan ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni mo máa ń open tí mi ò kí ń read minute sí tí ò bá ti ní ìtumọ̀ lọ́dọ̀ mi because mo wò pé gbogbo n tó bá téèyàn bá rí nǹkan lèèyàn máa ń pay attention sí ọ̀rọ̀ tó jẹ́ ní òwò gangan mọ̀ fúnra lára ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ breaking news ní ò bírèkì ní ìṣe breaking tó jẹ́ pé káwọn newspaper ó lè bá àtajà wọ́n change topic like àwọn èèyàn bíi mélòó kan send program tí mo ṣe lánàá sí mi àwọn blogger kan ti gbé lódìndí bẹ́ẹ̀ wọ́n dẹ̀ upload ẹ̀ sí YouTube wọ́n kàn ra sọ̀rọ̀ kékeré bíi ìṣẹ́jú bíi méjì kan níwájú ẹ̀ wọ́n dẹ̀ paste ẹ̀ síbẹ̀ brother mi á wá sọ pé ẹnìkan post ẹnìkan jí program mi lò jí production mi lò àwọn dẹ̀ mọ nǹkan tó máa ń cost mi láti produce program ẹyọ kan tí wọ́n wá wò wípé ó yẹ kí n take action mo wá kọ́kọ́ sọ fún wọn pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ń bẹ tó jẹ́ pé omi olómi wọ́n fi ń sanra òjò olójò wọ́n fi ń gbìnkà onítọ̀hún tí wọ́n send post ẹ̀ sí mi yìí tó post ọ̀rọ̀ mi yìí látijọ́ tí mo ti mọ gangan òjókòó kọ́dá sọ̀rọ̀ 30 minutes rí ìmọ̀ tó bá ti píìkì ọ̀rọ̀ tẹ́ sọ ètò tẹ́ ṣe yóò fún tọ́pìkì míì tó wà attractive o lè sọ wípé Awíkonko ti fẹ́ bú àlùmọ́rùfù pa o Awíkonko sọ̀rọ̀ soko tí ń sọkúsọ Awíkonko mọ̀ sọ wípé báyìí ni ó ṣe rí fẹ́ nìkan o lẹ́yìn náà bá tún wò pé kíní sọ ọmọkùnrin Awíkonko yìí náà kí ló ṣẹlẹ̀ sí báyìí ó ṣe ya alétí lápọ̀ ọmọ báyìí pàpà ya ń dí lẹ́bàá máa gbọ́ pé ń bọ̀ wá la Awíkonko ti wá búyàn bí eléyìí nìsín but lo and behold ẹ ti wò ó tán àwọn tí wọ́n ń jíṣẹ́ wa ẹ wò rẹpẹtẹ lọ́dọ̀ wọn àwa gangan tá à ń ṣiṣẹ́ yóò ní viewers péréte monkey dey work baboon dey shop ṣòkòtò tí ń ṣiṣẹ́ àrùn oko lọ́wà ẹni ṣiṣẹ́ ń bẹ lóòrùn náwó ẹ̀ ń bẹ ń bòjì mo wá sọ fún tọ̀hún mo ní wàá mo ní majority àwọn èèyàn ń ṣe é nítorí owó tí wọ́n fẹ́ make ń bẹ ẹ má gbàgbé o èmi ní project àní tó má tà lọ́dọ̀ mi ni pé kó kárí káwọn èèyàn tó pọ̀ ó gbọ́ kí ó kó lè ṣe ojú ọ̀pọ̀lọpọ̀ èèyàn káwọn èèyàn púpọ̀ lè máa ń pa ẹ̀ ẹ já fi wọ́n lẹ̀ ẹ jẹ́ kí wọ́n máa promote wa one way or the other so I need láti report wọn ọ̀tọ́ bá tó time tí mo fẹ́ take action lórí irú nǹkan bẹ́ẹ̀ mà take ẹ̀ ọ̀tọ̀ ní kéèyàn ó pìkì
lára nǹkan téèyàn sọ kéèyàn ó pick as reference. ẹ mọ̀ pé reference ni wípé òun sọ̀rọ̀ wá fẹ́ fi ọ̀rọ̀ kan báàkì ẹ̀ ó fẹ́ fọ̀rọ̀ tẹ́nìkan sọ báàkì ẹ̀ reference nìyẹn. kì í ṣe pé ká pick the whole story èèyàn the whole program the whole production ká dẹ̀ gbé sórí tọ̀dọ̀ tiwa. ìyẹn kù díẹ̀ káàtó so Ọlọ́run ṣàánú gbogbo wa. Now like I said àwọn èèyàn wọ̀nyí tí wọ́n lọ́jà nínú ilé tó sì jẹ́ pé ọ̀wọ́n wọn rà. Dálékọ́ jẹ́ pé àwọn ti gbọ́jà lọ́wọ́ àmì àwọn ti gbà wọ́n ti gbọ́jà 65 67 tọ́jà 50 níṣẹ́ àǹtajà ní 54 tọ́jà 54 fi wá wọlé ṣùgbọ́n táyà ṣe ń wọlé lọ́jà yẹn ṣìpù sí. àwọn tó wá lọ́jà yẹn lọ bí àlọ́ àlọ́ fáwọn bloggers yẹn lówó pé ráìsì tó yẹ̀ṣẹ̀ wọlé Pààyàn tí ó dùn wọ́n ní káwọn èèyàn máa ra o ní kọ́ máa jẹ o so that àwọn á lè ta èlé tó wà nílẹ̀ tẹ́lẹ̀ èyí tó wà nílẹ̀ tẹ́lẹ̀ àwọn tó ti store ẹ̀ sílé fẹ́ pé àwọn tó máa fẹ́ pé wọ́n lè rajà ní 65 wọ́n á fi. hello. tó yẹ pé tọ́jà bá wọlé fún bí ọ̀sẹ̀ méjì màá ló wá máa dictate price wọ́n ti gba ọjà sọ́wọ́ ọjà wa wọlé ọjà ọmọ wọn lọ́wọ́ èmi náà ní bí 400 bags. wow 400 tiẹ̀ ló pé. tó wà lọ́wọ́ mi tí kọ́sọ́mà mi gbà tí mo ní ajá sí di 60 o má ta ẹ kó dání tọ́rù pé tí ọjà tí ò bá wọlé pé ó máa wálẹ̀ ọjà yẹn wá fọ́ títí wọ 54. wow. so àwọn tó ti ní ọjà 65 67 lọ́wọ́ ọwọ́ afẹ́ di mákẹ́ẹ̀tì ọjà tó ń wọlé. pé káwọn èèyàn bá jẹ́. ìbéèyàn tá a ti àkúnbì kan ṣẹ́ẹ̀dì yẹn ni wọ́n ni. àbí o. so nísìnyí àwọn ọ̀gá ń bẹ̀rù wọn ò rajà. so kọ́lé èyí tá a fi ń kọ́ ìrìlẹ̀ kó ń ṣe ọjà lọ. tọ́lẹ̀ bá máa pè ẹ́ ṣọ́ájú wọn ní ráìsì tó ṣẹ̀ṣẹ̀ wọlé Pààyàn ní irọ́ ni àwọn yẹn wọ́n fẹ́ fi ta ọjà tó wà lọ́wọ́ sódà tá ní. ìyẹn náà ti tó ó kọ́ tí mo pè padà wow now mo rí i pé a ti jọ fìdí òtítọ́ múlẹ̀ ẹ jẹ́ kí n sáré gbà ṣẹ́jú méjì nínú ìṣẹ́jú yín tí n bá padà dé màá wá tẹ ètò síwájú ẹ ṣé púpọ̀ sà ẹ ṣé púpọ̀ mà God bless you. mo kí gbogbo etí tó ń gbọ́ wa nílé mo sì kí gbogbo ojú tó ń wò wá nílé pé ojú tẹ fi ń wò wá ò ní fọ́ etí tẹ sì fi ń gbọ́ wa ò ní di orúkọ tèmi ni Godwin tí gbogbo ẹ̀yin èèyàn mọ̀ sí ìyá Ìjẹ̀bú gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ ní ìṣe wa wípé ìlera yín òun ló jẹ wá lógún a tún ti dé bí a ṣe ń dé o gbogbo ẹ̀yin tí ẹ ní ìṣòro tó jẹ́ pé ọkùnrin tó dàbí obìnrin nínú ilé ọkùnrin tí ò lè ṣojúṣe ẹ̀ pẹ̀lú ìyàwó ẹ kàn sí iléeṣẹ́ Godwin ẹ̀yin tó jẹ́ pé pépà lè má kà lálálẹ́ ẹ má ka pépà bò ẹ kàn sí wa a ní pákéjì oríṣiríṣi fún yín a ní 3-in-1 a ní 2-in-1 fẹ́yìn ọkùnrin tó lè jẹ́ kẹ́ tó máa jẹ́ kẹ́ ṣe bó ṣe yẹ kẹ́ ṣe bákan náà ni ìṣòro tí a ń pè ní arthritis yìí ó ń ṣọkùnrin ó ń ṣobìnrin orúnkún ríro ìbàdí ríro ọrùn ẹsẹ̀ ríro ẹlòmíì ó lè jẹ́ osteoarthritis lónìí ẹlòmíì rheumatoid arthritis ẹlòmíì ìdẹ̀rẹ̀ kò ní lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀ ẹlòmíì ò lè bẹ̀rẹ̀ kírun ó ṣeé ṣe kó jẹ́ sciatica ni ó ṣeé ṣe kó jẹ́ lumbar spondylosis ni ẹlòmíì ìdẹ̀rẹ̀ arthritis ni tó bá ti di pé ìbàdí ń ro ẹ̀ ò lè bẹ̀rẹ̀ ẹlòmíì orúnkún ríro ẹlòmíì ẹsẹ̀ á máa gbóná ẹlòmíì àpapọ̀ rẹ̀ á máa gbóná ẹlòmíì ẹsẹ̀ á máa gbọ̀n ẹlòmíì ara á máa tá orí á máa tá àpapọ̀ ara á máa tá ẹ kàn sí iléeṣẹ́ Godwin Ìyá Ìjẹ̀bú ẹlòmíì ò lè fojú ọwọ́ ẹ̀ báyìí gbogbo ọwọ́ á máa ró gbogbo ẹ̀yin tẹ́ tí ń lò náà ẹ máa jẹ́rìí sí ẹ kàn sí iléeṣẹ́ Godwin Ìyá Ìjẹ̀bú bákan náà ni àwọn èèyàn tó ń tọ̀ ìtọ̀ àtọ̀jù yìí ó ṣeé ṣe kó jẹ́ pé prostate enlargement ni fún ẹ̀yin ọkùnrin tẹ́ ti lé lọ́mọ ogójì ọdún tẹ́ bá ní prostate enlargement ẹ lè máa tọ̀ léraléra ẹlòmíì ò lè rí tọ̀tọ̀ rárá ẹlòmíì ìdẹ̀rẹ̀ tó bá fẹ́ tọ̀ á máa ní ìrora ẹlòmíì ìdẹ̀rẹ̀ kó tó débi tó máa tọ̀ sí tọ̀ ìtì máa jábọ́ ṣùgbọ́n obìnrin ní a máa tọ̀ léraléra kó tó débi tó máa tọ̀ sí tọ̀ ìyá ti máa jábọ́ ó ṣe é ṣe kó jẹ́ weakness of bladder làwọn ní àbí kó jẹ́ infection àbí kó jẹ́ diabetes insipidus tí a mọ̀ sí àtọ̀gbẹ ìyẹn náà lè fà á ká máa tọ̀ púpọ̀ jù ẹ kàn sí iléeṣẹ́ Godwin Ìyá Ìjẹ̀bú èyíkéyìí tó lè fà á kẹ́ ẹ máa tọ̀ púpọ̀ jù ara iṣẹ́ wa ni lára iṣẹ́ tèmi jogún látọ̀dọ̀ bàbá mi àtọ̀jú yín gbogbo ẹ̀ ó sì padà sásìkò tí àyè ẹ̀ bó ṣe tó àti bó ṣe yẹ bákan náà ni àwọn tó ní hepatitis ooru inú ẹ̀dọ̀ ni
ṣùgbọ́n tí hepatitis bá ti pẹ́ lára ó lè ba ẹ̀dọ̀ jẹ́, ó lè fà á kéèyàn ní enlarged liver, ó dẹ̀ lè fa oríṣiríṣi ìṣòro sí ẹ̀dọ̀ yẹn. Ẹlòmíì á máa ní àmì bí kínú máa dùn, bí kójú máa pọ́n, kítọ̀ ẹ̀ máa pọ́n. Ẹlòmíì dẹ̀ kò ní rámì rárá, bóyá lọ ṣàyẹ̀wò wá kàn sọ fún pé ó wà positive, ẹ kàn sí wa. Ẹlòmíì dẹ̀rẹ̀ ó lè jẹ́ liver cirrhosis lòun ní, èyíkéyìí tí ẹ ó ìbàjẹ́, ẹ kàn sí iléeṣẹ́ Godwin Májèlé. Bí mo ṣe sọ̀rọ̀ yìí tẹ́ ní prostate, ó jẹ́ prostate enlargement ni, ó jẹ́ prostate cancer ni, ẹ kàn sí wa. Pẹ̀lú ògo Ọlọ́run ẹ ní rí bákan náà mọ́. Mo ti sọ fún yín gbogbo ìṣòro yòówù kẹ́ni ewé àti gbòǹkan mélé tí àwọn bàbá wa ń lò láyé àtijọ́ tá a ti gbé kalẹ̀ lọ́nà ìgbàlódé tó sì ṣe bẹbẹ lágbára, òun là ń lò fún ọmọdé àti àgbà. Ẹ kàn sí wa, ẹ ní kábàámọ̀ pẹ̀ ṣe bẹ́ẹ̀. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi ni 080-330-34777 080-330-34777. Ẹ bá wà l'Amẹ́ríkà, kí ẹ wà ní Spain, kí ẹ wà ní UK, ibikíbi tí ẹ bá wà, ó jẹ́ Canada ni, ó lè jẹ́ Port Harcourt ni, ó jẹ́ Abuja ni, ibikíbi tí ẹ bá wà, ẹ kàn sí iléeṣẹ́ Godwin Májèlé. Ẹ bá mi sọ̀rọ̀ lórí WhatsApp, ẹ lè pè mí, ẹ lè fi voice note lẹ̀, ẹ lè fi message lẹ̀ lórí WhatsApp, máa dá yín lóhùn bó ṣe tó àti bó ṣe yẹ. Gbogbo ibi tí ẹ bá wà lè gbòógì wá máa dé, ẹ sì ní kábàámọ̀ pé ẹ kàn sí iléeṣẹ́ Godwin Májèlé. Ẹlòmíì apákan ara ẹ̀ á máa kú, kí ló fà tápákan ara fi ń kú? Ẹ kàn sí wa, ẹ máa mọ̀. Ẹlòmíì ọrùn àdédé máa stiff, ẹlòmíì àyà ló máa dùn, ẹlòmíì ẹ̀gbẹ́ ló máa dùn, ẹlòmíì á máa wúkọ́, ó lè wúkọ́ kókó ti wà lẹ́nu ẹ̀ tipẹ́tipẹ́ tí ò sì ní lọ. Ẹlòmíì ìdẹ̀rẹ̀ ó máa ní ìṣòro àti breathe in oxygen, breathe out carbon dioxide. Àwa máa ní ìṣòro, a máa ní kàtà gbogbo ìgbà. Kí ló ń fà? Ó ṣeéṣe kó jẹ́ asthma ni, ó ṣeéṣe kó jẹ́ bronchitis, ó dẹ̀ ṣeéṣe kó jẹ́ pneumonia cough ìwọ ní. Tó bá ti kàn sí wa, èyí tó bá jẹ́ nú ẹ̀ ló máa determine irú egbògi tá a lè kẹ̀rà láti lè ṣe wa. Ẹ ṣe mọ̀, mo ti sọ fún yín o, ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa 080-330-34777. Iléeṣẹ́ Godwin last bus stop yín ni pẹ̀lú agbára Ọlọ́run. Remember, if it is not Godwin, it can never be like Godwin. I used to tell you, health is something to be treasured. Ire o. Health is something to be treasured. Ire o, ìyá Ìjẹ̀bú ló wí bẹ́ẹ̀. Now, gbogbo wa pátá, àtàwa tá ń ta ráìsì, àtàwa tá ń jẹ ráìsì, àtàwa tá ń fi ráìsì ṣènáwó, àtàwa tá ń tà nílé oúnjẹ, ẹ jẹ́ ká farabalẹ̀ mọ́ ra ráìsì wa lọ o. Kò sí nǹkan kan tí ń pààyàn nínú ráìsì o. Kò sẹ́nì kankan torí ìbẹ́gùnbì kankan, kò sí tírélà ráìsì kan tán fi májèlé sí o. Gbogbo ráìsì ń wọlé wíwó láta ni o. Ọlọ́run ní jẹ́ káwọ́ jẹ tí yóò pa wá, àní jẹ àjẹgbáriwo ọ̀run lágbára Ọlọ́run. Gbogbo àwọn tó wá ń di ìbàjẹ́ yìí, 1, sọ́jà wọn ti wá tà tán. Ṣé gbogbo ráìsì tán kó sínú ilé ṣé wọ́n ti rí ta tán? Tí wọ́n torí ẹ̀dá payà sí wa lára sán ti rí ta tán? Ṣé wọ́n ti wá jèrè lórí ọjà ọ̀hún? Wọ́n gbàgbé Ọlọ́run tó ní èrè lọ́dọ̀, ọba tí fi ìbùkún sórí iṣẹ́ ẹni, tẹ́dà ó fi ṣiṣẹ́ kékeré tí ó fi rèrè tó pọ̀. Ṣé wọ́n gbàgbé ni? Gbogbo òwò kọ́ ní pé èèyàn, Yorùbá ní mẹ́ta lòkìtì ọ̀bọ, àtàtú, àtàdúróṣege, àtàfẹ̀yìnbẹ́lẹ̀, mẹ́ta náà lówó. Èèyàn lè jèrè tàbí kéèyàn ó rójú owó tàbí kéèyàn ó pàdánù. Mẹ́ta ni, kò ju mẹ́ta lọ. Láàkò tí àdánù bẹ̀ bá dé, ẹ jẹ́ àgbà ká fi mọ Ọlọ́run. Ká má fi ìwà ń wára àti ìwà olè àti ìwọ̀kánjú àti ìwojú kòkòrò tiwa, ká má fi kó ọ̀pọ̀lọpọ̀ èèyàn sínú dààmúdààbò. Àwọn èèyàn tó sọ̀rọ̀ yìí tí wọ́n ń confirm ẹ̀ fúnra wọn, tán ti plan ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀, wọ́n wà ní kọ̀rọ̀bì kan, wọ́n mọ rẹ́rìn, inú wọn mọ dùn pé àkíní yẹn ó ti lọ fáírà. Àwọn èèyàn ní ra ráìsì dọ́ sí mi wípé mi tí mo wà lọ́sùn ń wà ra ráìsì lọ́wọ́ wọn lẹ́kọ̀ọ́ àbí ń wà ra ráìsì lọ́wọ́ wọn Bàdágìrì. Ṣé gbogbo èèyàn ní ó ra ráìsì láti Bàdágìrì ni? So, like I said, ẹ jẹ́ kí kálukú wọ́n mọ ra ìrẹsì wa lọ jẹ́jẹ́ káwọn jẹ ráìsì wa lọ. Kò sí ti ń pààyàn nínú ìrẹsì o. Àánú Ọlọ́run alààyè nífẹ̀ẹ́ nìkan kan wá sílẹ̀. Àkàndọ̀rọ̀ Awíkonko, mò ń dágbére tí kú kọ́tàrùn kọ́. Á tún láǹfààní àti tún pàdé. Ẹ má gbàgbé, ẹ like, kẹ́ follow page mi lórí Facebook, Awíkonko TV, Awíkonko TV.
ẹ subscribe sí YouTube channel mi Awikonko TV Awikonko TV. ẹ wá ní nǹkan pàtàkì tẹ́ ẹ fẹ́ kájọ sọ ẹ já sọ lórí WhatsApp +234 904 851 9362 +234 904 851 9362. èdè àti àṣà káàárọ̀ òjìrì ò ní bàjẹ́, ìlú ẹnìkọ̀ọ̀kan wa ò ní dàrú, orílẹ̀-èdè káàárọ̀ òjìrì yóò tòrò mẹ́nẹ́mẹ́nẹ́ ajú àṣẹ o. Adéoyè abẹ́fẹ́ Awikonko ó tún dé lórí ìkànnì yìí o authentic Yorùbá TV YouTube channel Yorùbá game show onídèmọdé tẹ́ bá ti ń gba ìbéèrè lẹ́ ó máa gba ẹ̀bùn owó ńlá lórí ètò yìí o onídèmọdé. Adéoyè abẹ́fẹ́ Awikonko gbákúngbákọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ èdè bàbá èdè ètò tuntun tó gbé jáde lélẹ́yìí o onídèmọdé ẹ̀gbọ́n ta ni ó dáhùn ìbéèrè Awikonko lórí ètò onídèmọdé kó gbowó ńlá 500,000 naira Yorùbá game show ní nípele jìpele lédè Yorùbá pọ́nbélé àṣà àti ṣe òwe àtàṣàyàn ọ̀rọ̀ ìbéèrè ó ti máa jáde lọ́lọ́kan òjọ̀kan gbogbo ọmọ Yorùbá àtàtà káàkiri àgbáyé ó yá kájọ máa kẹ́kọ̀ọ́ kájọ máa kọ́ gbọ́nmọ́gbọ́n lórí ètò tí Awikonko gbé kalẹ̀ lórí YouTube onídèmọdé authentic Yorùbá TV lẹ́ ó ti máa rí wo Awikonko lónídèmọdé ta lónítùmọ̀ tó tí ó dáhùn ìbéèrè gbowó ńlá ìpàdé lórí ètò onídèmọdé kájọ máa fojú lóúnjẹ ayọ̀ jẹ lórí YouTube channel authentic Yorùbá TV látìgbàdégbà.